kọ́sọ́mà dáadáa ní ta lọ lọ́hùn ó tún ti wà lọ́wọ́ wa báyìí kórùmọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ti ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí on 10 nìkan ni kéèsì rẹ̀ ni next week Monday ni kéèsì rẹ̀ so ta lọ lọ́hùn it's never a problem lórí pé ó ń ṣépè lé wa ó ń bú wa yẹn ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké tí mo ní wà lórí social media mo sọ gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n sọ fún Olúbàdàn pé ó ti call rẹ̀ to order ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ ju okòwò àní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde kàrọ̀ náà ṣe kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwa láwọn tí ń irú rẹ̀ tá a lè gbìyànjú jáde ẹni ẹ̀ lọ bọ́ ọba àti tiwọn tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún lọ́ba rán níṣẹ́ kó tètè call rẹ̀ to order tí ọba rán níṣẹ́ kí wọ́n tètè pé kí wọ́n call rẹ̀ to order náà. Once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbàjú ẹ̀mí àti tiwa lọ. So tí. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ó tó di pé ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní lọ́tàkù ẹ̀sìn Islam kó tó di pé ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. A rí lọ́rọ̀ tẹ́ sọ lọ́rọ̀ ìwé ẹkùn àti pé Ìlọrin fẹ́ ìwé ẹkùn àbí wọn ò fẹ́ ìwé ẹkùn lọ́rọ̀ tẹ́ sọ. A rí pé kíní ọ̀hún ti gba orí ayélujára tí ọ̀pọ̀ èèyàn wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ara àti ń bú èébú ara àti ń ṣépè. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa ọ̀rọ̀ yìí? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè alákọ̀ọ́kọ́ ni wípé alhamdulillah a dúpẹ́ fún Ọlọ́run pé a sọ̀rọ̀ gbogbo ayé sì gbọ́ a dúpẹ́ fẹ́yìn tí ẹ fún wa l'opportunity ká sọ̀rọ̀ àwọn tí wá ẹ̀pù wa láti bá wa escalate rẹ̀ ju bá gan sí ràn kàn lọ torí gbogbo kálukú ní sáà ń gbé káàkiri so ó dùn má wà torí kí wọ́n jẹ́ kí gbogbo ayé ọmọ kí ni position wa gbogbo àwọn tí wọ́n ń bú èébú tí wọ́n ń ṣépè yẹn àwọn Yorùbá máa sọ pé kìnní kan ṣàkì ní ọ̀rọ̀ wọn àwọn èmi ọ̀kọ̀rọ̀ wọn kún àmọ́ ni tí ò pé nǹkan ọ̀rọ̀ wọn kún torí pé wọn à nítumọ̀ nú ayé in the first place àwọn tó yẹ pé gbogbo ìgbésí ayé wọn kò ju social media lọ wọn à ní life beyond the social media life social media sì ní fake ni so sáwọn yẹn ní mọ̀ wá fún lésì ọmọ kéékèèké ni wọ́n kódà bí èèyàn bá dàgbà lọ́jọ́ orí tí ò bá ti dàgbà ní upstairs tí ò bá ti dàgbà ní làákàyè ọmọdé náà ni bàbá kan náà ń bẹ tóun náà ń lọ náwó sí rédíò tí ń sọ̀tàn ìjàpá àti yẹn níbo a ní ẹ àdírẹ́sì issues tá a raise tí ń sọ nísìn so gbogbo àwọn yẹn wọ́n máa sọ nonsense tí wọ́n ń sọ kọ̀ọ̀kan mi mo ti kọjá stage wọn this social media bullying láti 2021 mo ti kọjá rẹ̀ pé mo ti kọjá ẹni tí wọ́n lè bully gbogbo wọn àti pọ̀ tó wọ́n tún lọ pọ̀ sí wa lórí títẹ̀lé pé àdúrà tí wọ́n ti gbà then tádùn àwọn bá gbà sọ́gbà tó tèmi ni yóò tó disturb mi pé wọ́n ń ṣépè then mi tó wá ní arọ́bí gidi nínú Quran wala yahikul makru sayyi illa bihali ẹni dé eru tọ̀ ìtumọ̀ rẹ̀ nù simply so èpè tí wọ́n ń ṣẹ́ yẹn àtàwọn àrọ́mọdọ́mọ wọn àwọn ni wọ́n jẹ nǹkan wọn ẹrú wọn ọ̀bà mi ọ̀kan mi balẹ̀ lórí wọn púpọ̀ so ebú tí wọ́n ń bú gbogbo rárá yòókù tí wọ́n ń sọ ọkàn mi èmi ọ̀ràn wọn ṣẹ́ we have made our position known the entire world has heard us àwọn tó sì nítumọ̀ nú ayé àwọn tó mátà nú ayé wọ́n ti àdírẹ́sì rẹ̀ nítorí wá ṣẹlẹ̀ ní pé níjọ́ yẹn gangan tẹ́ gbé kìíní yẹn jáde tí ìbá ṣe mistake padà pé kò ju an hour lọ tí a ṣe fídíò yẹn lẹ́gbẹ̀ẹ́ jáde bẹ́ẹ̀ sì ti gbé jáde èmi ò tiẹ̀ tí mọ̀ pé ti jáde mọ̀ níwọ̀n àbí tí n ti ń rìláàksì fún èyí tó tún kàn nínú prógráàmù ti tèmi ni àfa wa dáadáa kan láti Èkó bá pè mí àfa Saheed Shittu ìgbà fídíò tí mo ṣe yìí àkòrí bẹ́ẹ̀ Sunday Igboho rí báyẹn nǹkan ó bá ní pé kí n jẹ́ kí òun ó gbé Sunday Igboho náà wọlé ó ní kí n jẹ́ ká lọ WhatsApp a sì bọ́ sí WhatsApp ó gbé Sunday Igboho lọ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn tí ń sì ń sojú fún ẹnì kejì jáwádé ẹ gbà mí láyè kémi náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí ó pèrọ ní ọ̀lẹ́lẹ́rì òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà nílò Àjàsà wa tó dúró yìí èmi àti ẹ̀ so ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àfa Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan
number one níbẹ̀ òun ni wípé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation. As a result of that, àwo ní confidence inú rẹ̀. That was our position then. Ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ. But then tó a sì pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dúró lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn tó kọ́ lọ pokùn so. Àwa ti sọ̀rọ̀. So gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ilé ọ̀ràn yẹn ń sẹ́. Now ó ti wá ní pé kò rí bẹ́ẹ̀. At least tẹ́yìn máa ń sọ wípé Sunday Igboho òun ni security yín. Táwa wá sọ wípé wíwá Sunday Igboho insecurity ló jẹ́ fáwa. A jẹ́ pé it has called for concern. Kámọ́ àwọn bá ṣe rí middle course ló kù. So àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé tí wọ́n mọ bóòlù yẹn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́ni yìí sọ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀dà wọ́n ti dá sí àti address rẹ̀. Sunday Igboho fúnra rẹ̀ wá sọ wípé ọ̀rọ̀ ọjọ́ òun yìí hùn pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ó ti address rẹ̀ àbí ó address rẹ̀ kí ló tún wá kù. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ wípé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé sí Fúlàní nìkan ni bandit sí Fúlàní nìkan ni criminal sí Fúlàní nìkan ni kidnappers. Níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣẹ́ táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé ọba rape. Níjọ́ tẹ́ bá mú Yorùbá armed robber ṣẹ́ fi kún pé Yorùbá armed robber nílé. Then why tó wá sí jẹ́ pé Fúlàní àti wá jẹ́ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni a jẹ́ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀. Àwọn ọ̀daràn tó bá wà nùgbọ́n yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ wọn ní tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lẹ́ bá mú ẹ̀ mú wọn criminal nù ẹ̀ mọ́ táàgì wọn pẹ̀lú ethnic wọn mọ́. Ó sì ní ká ó ti wà òkè pé àmọ́ ká go rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀. Kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally acceptable yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fẹ́ àwa yẹn yóò fi wà allayed. Ṣé pé ó ti di issue kejì ó sì ti address rẹ̀. Ṣé pé ohun tó òun sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá yíṣẹ́ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀. Torí pé èyí tá à ń sọ yìí òun ló kéré jù nínú gbogbo plan tá a nílẹ̀. Ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn tí orí wọn dàrú tí wọ́n ń sọ rádaràda yìí ọ̀rọ̀ lásán la kàn sọ. 5 la ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀. So ẹlẹ́ẹ̀kẹta òun ni pé a raise concern pé àwọn kan rí ever allege Sunday Igboho rí àwọn kan rí nírí pé opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí Ìlọrin wá kéré nínú ayé ni. Àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ oníṣẹ́ Ìlọrin wá kéré ní ẹ̀yìn wo nọ́mbà wá yan ọba Yorùbá kì í ṣe wípé fíà tí wọ́n ń sọ yẹn ní dùn wá bẹ́ẹ̀ sọ tí wọ́n ń sọ yẹn gan-an ń dùn wá. Àṣẹ Ìlọrin wá kéré nínú ayé ẹ̀yìn àwọn kan tó yẹ pé ó kọnu ò lè jáde nínú máàpù ẹ̀yìn á ní ẹ̀yìn bọ̀ wá yan ọba Yorùbá lọ́rin ẹ̀ ń bọ̀ wá yọ ọba lọ́rin ó sì àdírẹ́sì yẹn náà nígbà kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́dọ̀ tó ṣe pé àwọn ò ní irú rẹ̀ lájẹ́ndà kò sí nínú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn ṣe ń bọ̀ ẹ̀mí àsìpàrà tá à ń fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà wípé pé chaos muscle pé àwọn ò lè lọ ọ̀dọ̀ ẹ̀mí àbáyé pẹ̀lú convoy yìí wọ́n particularly lè rí ẹ̀mí láìsí pé ẹ ní appointment làwọn fi ṣẹ́ẹ̀bù rẹ̀ àwọn fi lọ bí táwọn ń lọ àwọn tí ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹ̀mí àbáyé pé so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Now these are the issues address the issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ ràn mí ni sọ́wọ́ stop mi tó stop mi and ẹ jẹ́ kí n tún repeat 5 láti nílẹ̀ tá a ti perfect rẹ̀ ẹyọ kan yìí ti work ó ti address issues wa ọ̀rọ̀ lásán la sọ lọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí tẹ̀ gbádùn báyìí bó ṣe rí nìyẹn sàs. láti lẹ́ẹ̀kejì a rí ọ̀dọ́kùnrin kan tí wọ́n ń pè ní Tani Olohun tóun náà gba orí ayélujára lọ kọ́sọ́mà dáadáa tó bẹ̀rẹ̀ sí ṣépè ní emir òun bẹ̀rẹ̀ sí ṣépè kí ìyẹn lè sọ nípa ọ̀rọ̀ Tani Olohun. kọ́sọ́mà dáadáa ni Tani Olohun ó tún ti wà lọ́wọ́ wa báyìí kórùmọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ti ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí on 10 nìkan ni kéèsì rẹ̀ ni next week Monday ni kéèsì rẹ̀ so Tani Olohun is never a problem lórí pé ó ń ṣépè lé wa ó ń bú wa yẹn ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké tí mo ní wà lórí social media mo sọ mo ní àwọn ọmọ kéékèèké tá à ń sọ yìí ọ̀rọ̀ ọjọ́ orí kọ́
tágbàlagbà bá ti wà tí ọba ti nílà káì tó fi lè process ọ̀rọ̀ ọmọ àkàkùn wọn náà ọ̀rọ̀ ta lọ́lọ́run kọ́ mọ́ bá wà kò sí nǹkan kan ọ̀nà táwọn ń gbà dìlì àwọn maturity láfi treat case rẹ̀ wọ́n àwọn yìí náà law issue law ni law tá a sì ń sọ yìí common law là ń lò kì í ṣe Islamic law gbogbo ẹni tẹ́ ń pè mí ní sharia lawyer you are right two-edged sword ni mí méjèèjì mọ ọmọ méjèèjì ló yé mi sí gbogbo àtàjújó àti sharia àti common law tẹ bùkátà yẹn gbogbo ẹ yé wa sí tó òfin ti èbó tẹ wá tẹ gbárùkù tẹ mọ̀ jù òun náà là ń fi bá yín já so nípa títa lọ́lọ́run kọ́ mọ̀ bó èbú kọ́ mọ̀ bó àwà títẹ́míà á stọ́pù rẹ̀ ọ̀nà tá a sì gbà stọ́pù rẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n sọ fún Olúbàdàn pé ti call rẹ̀ to order ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó àní kọ̀ǹdọ́ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde kàrọ̀ náà ṣe kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwa láwọn tí ń irú rẹ̀ tá a lè gbìyànjú jáde ẹni ẹ̀ lọ bọ́ ọba àti tiwọn so kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún lọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó order tí ọba rán níṣẹ́ kí wọ́n tètè pé kí wọ́n kọlù rẹ̀ tó order náà. Once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbà ju ẹ̀mí àti tiwa lọ so tí tàbí náà bá wa ń kan bá wa lábùkù tọ̀ mi ní sọ jù báyìí lọ. Salaam alaikum.